Yeah. Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́, mmalémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé, ìlú Ògúnmọ́lá, olódògbò kẹrin lójú ogun, ọbọ̀ Sokoto kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà, ọmọ agbọ́ yàyà mọ́yà. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tá a mọ̀ sí Yorùbá Nation, tí mo dẹ̀ nígbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á ṣe kíni á gbà fún wa. Mo kẹ́yìn ẹlẹ́hùlámáhù wárásá tọ́láhámbíyáhì, ẹ̀yin àfá Ọlọ́run tó hàn àtẹ̀yí tó pamọ́. Mọ̀kádàm Sheikh àfá akọ́mọlẹ́sìn, àfá akọ́mọ ní kéwú pẹ̀lú gbogbo mùsùlùmí pátápátá. Mo kí yín pé assalamu alaikum rahmatullahi ta'ala wa barakatuhu. Mo kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, àbúrò mi, Reverend Bishop nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi Kérúbù Sẹ́ráfù Celestial, pẹ̀lú gbogbo kìrìsìtẹ́nì pátápátá. Mo kí yín wípé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín pátápátá. Mo wá tara ṣàṣà, mo kẹ́yìn ẹlẹ́sìn kẹsìn kẹ̀yìn ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín pé ewé a máa jẹ́, egbò a máa jẹ́, ẹ̀ní ṣe wéjá, ẹ̀ní ṣe gbòwò àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣubú, ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ ẹ fi ń ṣoré kiri, ẹ fi ṣàwa ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kún tí ò níná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò ní rúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o. Mo wá kí kábíyèsí ọ̀nìrìṣà jẹgbẹ̀nẹ̀bí àti àkún aláṣọ àlà funfun gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ janlẹ̀. Ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájáde second àrólé Oòduà. Bàbá mo kí yín o. Mo kí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́, Ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé the first ẹlẹ́wù ètù. Ọmọ kútíkù ò gbọ́dọ̀ pa, ọmọ àrùn tánú ò gbọ́dọ̀ sí, ọmọ àdábálé, ọmọ àfòmọ́ òde. Bàbá mo kí yín o. Mo wá fi yín kí bàbá tèmi Ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Bàbá kádé pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kẹ́sìn ọba kó jẹ́ kó kánrin kése, kí rùkẹ̀rẹ̀ kó pọ̀ jaburata. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá. Gọ́vnà Ṣèyí Mákindé, Gọ́vnà Lucky Ayédatiwa, Gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, Gọ́vnà Abíọ́dún Oyèbánjí, Gọ́vnà Adémọ́lá Adélékè, Gọ́vnà Babájídé Sanwó-Olú. Mo kí yín o. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá ní Kwara, mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá ní Kogi, mo kí gbogbo ọmọ Yorùbá ní Bayelsa, mo dẹ̀ kí gbogbo ọmọ Yorùbá ní Delta. Àjíǹde ara a máa jẹ́ o. Mo kí alànà fún gbogbo ìran Yorùbá pátápátá. Bàbá mi Professor Banji Akíntóyè, alànà fún gbogbo ìran Yorùbá pátápátá. Bàbá mo kí yín o. K'Olódùmarè kó tó bọ̀ jẹ́ ká róòrùn yín ṣáṣọpẹ́. Mo wá kéjìká tí ọ̀já sọ ọ́ bọ́ lọ́rùn ẹni. Májàsọ́lá Àdìsá ọmọ Adéẹmọ, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté, ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ Tóyọ̀sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí,
Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde, ọmọ ládéládé ládé aláàfin ọ̀ládé adé aládìíkùn lágbà fáláàfin. Bàbá mo kí yín o. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ọmọ Yorùbá ní diaspora àti gbogbo ọmọ Yorùbá ńlẹ̀ kóòtù òjíire. Ẹrù tí abiyamọ kì í tú wò wọn ò ní gbé ká yín mọ́lé o. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo kí gbogbo wa kú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún iléyá léyìí tó ti wá tó ti lọ. Bẹ́ẹ̀ mo sì kí ẹ̀yin ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi tẹ́ ẹ wò mí sùnsùn. Tẹ́ ẹ bá ń dá ọkàn ọpẹ́ mi pọ̀. Tẹ́ ẹ dá ọkàn ọpẹ́ ti yín pọ̀ mọ́ tèmi láti kí Olódùmarè látàrí ọjọ́ ìbí mi tó kò ní ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún tá a wà yìí. Mo dúpẹ́ o. Ọpẹ́ olóore àdáàdá tán. The text messages, the financial support, and every other thing, the prayers. I really appreciate you all and I will continue to appreciate you. I love you beyond limits. Thank you so much. May the Almighty God continue to enrich your pocket and bless you beyond your expectations. Ẹ ṣé mo dúpẹ́ o. Kò rọrùn kéèyàn tó yọnu tọ́rọ́kọ́bọ̀ láti fún yàn. Ẹ jẹ́ akẹ́ni náà kó ṣe é lábẹ́ bó ti léwu kó kéré mọ́. Mo dúpẹ́ o. Mo really appreciate yín. Àwọn èèyàn wa, àwọn Àgbẹ̀kọ̀yà wa, a rí bàbá wa tó fi nǹkan ránṣẹ́ sí wọn wípé bó ti léwu kó kéré mọ́ ẹ bá ń fún wa. Ẹ jẹ́ wọ́n mọ̀ pé ń bẹ pẹ̀lú wọn nínú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún iléyá nígbà tó jẹ́ wípé ń ṣe la sọ wípé wọ́n tó bíi mélòó kan tí wọ́n jẹ́ mùsùlùmí. Wọ́n ní a dúpẹ́ lọ́wọ́ yín o. Pé ẹ ṣé o. Àbùdí ń tolókun àbùdí ń tọlọ́sà àpò sásàmùra ògbẹ́rí àpò yín ò ní gbẹ. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Ẹ wo ìmọ̀ mọ̀ ń lọ. Ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí lórí ọ̀rọ̀ tó lóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ṣé ní tí agbẹnusọ wọn sọ àbí kí ní ọ̀rọ̀ tó lóyè Sunday Igboho Oosha tán sọ. Mo fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá kẹ́ wá bìkan fìdílé, kẹ́ fìdílé nǹkan, kẹ́ lè mọ̀ wípé ìjà wa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ òmìnira ìran Yorùbá ni. Àsìkò tá a sùn kọ́ la wà yìí. Àkọ́kọ́, lóòótọ́ ààrẹ àná lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn bàbá Fúlàní yìí ti jẹ́ná Buhari. Àwọn ni wọ́n mọ bí a ṣe ṣètò bí a ṣe dìgbò lu ilé olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ní ọjọ́ kìíní oṣù keje ọdún 2021 léyìí tó ṣe okùnfà ikú èèyàn méjì ṣàǹkò. Ìyẹn àáfàá Fatai pẹ̀lú Àdògán tó sì tún ṣokùnfà bí a ṣe kó àwọn èèyàn ní alápàyàká tó dìlú Àbújá. Tọ́pọ̀ sì wà ń bẹ̀ fún gbèdéke oṣù mẹ́ta, ẹni tó lò kéré jù ló lóṣù méjì. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lásìkò ìgbà náà wọ́n gbé ẹsẹ̀ lé àwọn nǹkan kan, wọ́n gbé ẹsẹ̀ lé àsùnwọ̀n tó ní í ṣe pẹ̀lú olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ní gbogbo ilé ìfowópamọ́ léyìí tó tí ò fún olóyè Sunday Igboho Oosha ní àǹfààní láti ná owó. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n fi òfin à ń wá ẹni bàbá wa rí kó sọ fún wa ibi tá a bá ti lè gbé mú tí eléyìnbó ń pè ní wanted
wọ́n gbé sórí olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ. ìyẹn ìjọba àná lábẹ́ Buhari. bẹ́ẹ̀ bá sì gbàgbé, bẹ́ẹ̀ bá rántí, tẹ́ ẹ rántí tẹ́ ẹ gbàgbé, Buhari ti káàsá rẹ̀ kúrò lórí àpèrè ní ìsìn. ó ti pé ọdún méjì sangiliti, torí ńgbà tí ọba fi máa pé bí ọjọ́ kan sásìkò tá a wà yìí, òní ìní ọjọ́ 11 oṣù kẹfà. tó bá fi máa pé ọjọ́ 12 oṣù kẹfà tí í ṣe ọ̀la ní ìjọba Tinubu yóò máa pé ọdún méjì gẹ́rẹ́gẹ́ lórí àpèrè gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. ìbéèrè mi, ṣáṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ẹni tá a finú tán, ẹni tá a fọkàn tán gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, wípé yóò ṣe kíni, yóò yọ olóyè Sunday Igboho Oosha kúrò nínú ìlàhílo, pé yóò yọ Àdìsá ọmọ Adéyẹmọ kúrò nínú gbogbo fìtìnátì. ọ̀rọ̀ tí ẹ̀yin ọmọ Yorùbá ò gbọ́ rí, màá sọ fún yín lóru yìí, torí n tó ṣẹlẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá látàrí ìfẹ́ tí wọ́n ní sí wa nígbà náà, nígbà tá a lọ lè darapọ̀ mọ́ ìpolongo ìbò fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ní ọmọ tí ń bẹ nídìí ẹ̀, àmọ́ ìsọ̀ tí ń bẹ nídìí ẹ̀ máa sọ lóru yìí. ìgbà tó di pé ìdúkokò mọ́ ni, èmi ní ìní físà orílẹ̀-èdè kankan, èmi ní ìyàwó mi ó ń tọ́mọ́, wọ́n sì ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà. ẹ má gbàgbé, kété tí mo tìlú Àbújá dé ni mo pàdánù ìyá tó bí mi lọ́mọ látàrí pé ìfúnpá wọn ti ga lórí ọ̀rọ̀ pé èéṣe wọ́n mú ọmọ mi sáhàámọ́. tá a bá parọ́, tá a sòótọ́, ṣémi kọ́ mọ pàyà mi? èmi mọ pàyà mi láì tó ọjọ́, torí pé tí n bá fara mi jẹ fún òmìnira ìran Yorùbá, gbèlètà sí pé wọ́n padà wá dìgbò lu ilé olóyè Sunday Igboho Oosha, tèmi náà wà lára ẹni tán mú lọ. ìyá mi ò ní tí ì kú, àmọ́ nǹkan ẹyọkan tí máa ń fún mi níbàlẹ̀ náà ni wípé kádàrá Ọlọ́run kò ní ṣaláìkò lórí ẹ̀dá. ọjọ́ tí ìyá mi kan ló pé, àmọ́ lọ́kàn tèmi ìmọ̀ ń ṣe mí níṣe pé èmi ni mo ṣokùnfà ikú tó pàyà tó bí lọ́mọ. mo fẹ́ kí gbogbo àwọn tó bá ní òye, tó ní làákàyè, kán máa bá ń bá ọ̀rọ̀ tí mò ń sọ yìí, kán máa bá ń bá lọ. torí tó bá tásìkò àti ṣu fòrò á là láwọn àgbà wí, àsìkò àti ṣu ti tó, fòrò ní láti là. and I will not hesitate to attack Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu if he fails to honor the agreement we had. mo pe Táyọ̀ Àyìndé, the Lagos State Chief of Staff, yes, mo fẹ́ ká máa wo program yìí, yes. ìgbà tó di wípé ìdúkokò yìí pọ̀, tí mi ì ríbi sásí mọ́, débi pé mo ti dẹni tó jẹ́ pé tí n bá rìn lọ lórí títì, màá páàkì mọ́tò
ṣé ojúgbó kan ibẹ̀ ní sùn sí. They went to my house twice again. Àwọn àgbààgbà kan wà tí mo sọ fún. Ẹ gbọ́, àwọn àgbààgbà kan wà tí mo sọ fún kí n tó wá sọ fún bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ pé ìtọ́jú mi máa ń kàn rè. Olóyè Sunday Igboho Oosha bàbá ní èéṣe tí a tó fẹ́ pa ọ nì. It was later la receive call from the top ranking nínú àwọn tí ń ṣèjọba bíbí ń bá lẹ́mìí ara mi lò. Àfi ká ṣe báyìí, àfi ká ṣe báyìí. Èmi Sugar Boy Alhaji Raji Kazeem Aṣekúlówó Emir, Mr. Sunday Arọ Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó, Bàbá Ṣokotí Alágbẹ̀dẹ ọ̀run, Bàbá Fawaz àtàwọn kọ̀ọ̀kan. Gbàtọ́rọ̀ di báyìí mo kọ́kọ́ yarí, mo ní bí gbọ́dọ̀ pa mí kọ́ pa mí. Àmọ́jọ́ tá a kọ pákú ǹjọ́ tó bá dé iná ló dé. Àmọ́ mọ̀lẹ́bí mi gángan fúnra wọn ni wá o lẹ́sùúrù sí o, ìyá rẹ ti kú o, kódà kí wọn náà ò tó sọ́kú mọ́ wa lójú. Ọ̀rọ̀ yìí wá dà mí lọ́kàn rú. Mo wá pe bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ, àkùkọ gàgàrà tó dógórí àpáta lọ rèé lé téńté. Mo lọ́lọ́yè Sunday Igboho Oosha. Àwọn èèyàn wọ̀nyí ń pè mí, wọ́n sọ báyìí, wọ́n sọ báyìí, wọ́n sọ báyìí. Èsì tó lọ́yè Sunday Igboho Oosha fún mi ń jọ́nà ni pé ẹnu wo ni mo fẹ́ fi sọ fún ọmọ Yorùbá? Ọ̀nà wo ni mo fẹ́ gbé gbà? Torí wípé ẹ̀yin náà lásọ ara mi. Mo dákẹ́ lọ lórúkọ náà. Kété tí mo jákọ̀ pẹ̀lú olóyè Sunday Igboho Oosha tó tún dàárọ̀, wọ́n tún pè mí látẹ̀kọ́. Omíyalé àánú rẹ̀ ń ṣe ẹ́. Wọ́n lọ wà nú àwọn tẹnu wọn mú. Mo tún pe olóyè Sunday Igboho Oosha. Bàbá mi kí n mọ bẹ́ẹ̀ ṣe. Olóyè Sunday Igboho ní má lọ o. Tó o bá lọ màá dìzónà ẹ o. Torí ìlẹ́nu tí mo fẹ́ fi sọ fún ọmọ Yorùbá ká má lọ rèé dìdìkudì sínú ẹrù mi. Torí wọn ò lérò wípé èmi ni mo rán yín lọ. Àmọ́ ọba rán ni níṣẹ́ odò ọba kún. Iṣẹ́ ọba rèé kò ṣeé má jẹ́, odò ọba rèé kò sì ṣeé fò. Mò ń wo ẹ̀mí mi, mò ń wo ìyàwó, mò ń wo ọmọ. Gbogbo lóye padà àwọn ìgbékọ̀lù mọ́, mo ti rí i pé ìbànújẹ́ ti gorí ẹ̀mí wọn. Wípé ẹnu wo mo fẹ́ fi sọ. Mo wá ṣe ìpinnu ọkàn. Mo níbi mò ń lọ ìní tẹ́wọ́ gba kọ́bọ̀ lọ́wọ́ wọn. Ìtọ́jú mi bá rí, màá gbà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bíi pé ìyà tó yẹ kí èèyàn jẹ nínú struggle náà ni. Adẹ lọ. We went there. A wà lọ́fíìsì yẹn ní Kẹjà, TSO, Tinubu Support Organization Headquarter. A kọ́kọ́ ṣe ìpàdé pẹ̀lú National Chairman Agon lórílẹ̀-èdè Nàìjíríà. Dìmáàndì wa, ìta ń béèrè lọ́wọ́ wọn, ọwọ́ afẹ́ gajẹ̀mí wa lọ.
àìdébi tá a ti dúró ọ̀ya ó di ọ̀dọ̀ Táyọ̀ Àyìndé tó jẹ́ Lagos State Chief of Staff. ìdí màá ń sọ yìí, I want them to cut me anywhere. gbàtà débẹ̀ tá a jókòó wọ́n ní kí la fẹ́. Sugar Boy Alhaji Raji Kazeem Asekunlowo Emir Bra Sunday arọ mo wà nù àwọn tó sọ̀rọ̀ tó kọ́kọ́ sọ̀rọ̀ kó tó di wípé a bọ́ sí gbangba wálíà ọ̀rọ̀ ti lọ. mo wá dáhùn mo ní wípé èmi ò fowó mi ò fẹ́ nǹkan kan torí owó wá àti torí ipò wá. ìta torí ẹ̀ wá ni wípé bí olóyè Sunday Igboho Oosha yóò ṣe di ẹni ìtúsílẹ̀ tí ó lórí ọ̀fẹ́ láti máa wọlé bàbá rẹ̀ wọlé jáde padà tí ó sì ní sí wàhálà tí gbogbo tí ń jẹ́ wanted tí ó kúrò lórí olóyè Sunday Igboho Oosha. mo fẹ́ kí Lagos State Chief of Staff kọ́ máa dèjì ń bá ń sọ ibi tí rọ́bà wà ń bẹ̀. ẹlẹ́ẹ̀kejì a lọ pẹ̀lú 5-point agenda. àwọn ti fẹ́ ṣe ń tẹ́ ní á ṣe tẹ́ fi ní gbẹ̀mí lẹ́nu wa. ó kù kẹ́yìn náà ó ṣe ń tà ní kẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá fẹ́ rí ìbínú Ọlọ́run. alẹ́lẹ́ẹ̀kejì gbogbo àwọn igbó wa gbogbo a fẹ́ kí Tinubu establish ọlọ́pàá aṣọ́gbó léyìí tí ó ní ọwọ́ olóyè Sunday Igboho Oosha nínú láti máa ṣọ́ gbogbo igbó wa. ó di mélòó? ó di méjì. ẹ̀kẹta a ní gbogbo agbára tó ti nà wá nílẹ̀ kóòtù òjíire tó jẹ́ wípé gbogbo ẹ̀ òkè ọya ló sodo sí. ẹ bá wa dá padà sílẹ̀ kárò òjíire. kò di mẹ́ta bí. ìkẹrin ó ní wípé bọ́bá ti lè wù kó rí tá a bá rí wípé ìjọba Tinubu ò ṣe nǹkan tó tí ọmọ Yorùbá lọ́rùn, aṣọ ìjà wa tẹ́ ẹ fẹ́ ká gbé kọ́ yìí á gbé wọ̀ padà. ó di mẹ́rin. ìkarùn-ún ó ní wípé ìgbáyégbádùn ọmọ Yorùbá tọmọ Yorùbá ó fi máa yan fanda ní ilẹ̀ kóòtù òjíire ní ilẹ̀ bàbá wọn láì ní sí wàhálà. Fúlàní ń dààmú wọn ni ó, ajínigbé ń gbé wọn ni ó, wọn àjáwọn ìyá wa olóko ni ó, wọn fipá bá wọn sùn o. ojú pọ̀nà wọn gbọ́dọ̀ wá ojú pọ̀nà sí i. Lagos State Chief of Staff ẹ má gbàgbé pa fún yín níwèé. mo gbè pé torí wípé ọ̀pọ̀ àwọn èèyàn wò pé ládùúrú ìfẹ́ tá a ní sómíyalé bá a ṣe rí tó jìyà tó ná struggle Yorùbá nation, àmọ́ wọn ò mọ tí ń bẹ nídìí ẹ̀. ẹ gbọ́ wọn à mọ tí kí ló bí. ìdí nìyẹn tá a fi lẹ́nu ọ̀rọ̀ lónìí, and I'm challenging anybody. ibi tó o bá ti rí tí mo tẹ́wọ́ gbowó lọ́wọ́ àwọn pípù wọ̀nyí yàtọ̀ sí àdéhùn tá a jọ ní, please má bò mí bá mú bọ́ta. yálà transfer ni ó,
bóyá káàṣì ni olóṣèlú òkúkú láṣìírí. Ibi ń bá ti tẹ́wọ́ gbà á máa mú bọ́ta. Orí àdéhùn yẹn lèmi dúró lé. Ìlú ṣe jẹ́ pé igi tá a rò kó lè gbani dúró, tí àwa gbani dúró tó bá wó lulẹ̀ kò lè pani. Ẹni a ní kó kíni lẹ́yìn ọ̀fẹ́kùn sọ́wọ́, ẹni a ní kó fẹ́ni lójú ata ló fi sẹ́nu. Àjọsọ àwa pẹ̀lú Táyọ̀ Àyìndé lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho Oosha nǹkan lélẹ̀. Nǹkan outrightly no. Àjọsọ wa ni wípé Sunday ó free. Kí wàá la gbowó lọ́wọ́ yín fún? Tẹ̀bí torí ìfẹ́ tá a ní sọ́gà wa ni, tá a ní sọ́lólùfẹ́ wa ni, tá a ní sáṣíwájú wa ni. Ṣó wá yẹ pẹ̀lú sacrifice táwa ṣe, Táyọ̀ Àyìndé Lagos State Chief of Staff, pẹ̀lú sacrifice tá a ṣe, sọ wá yẹ kẹ́ ẹ má ti gbé ẹsẹ̀ kúrò lórí àsùnwọ̀n olóyè Sunday Igboho Oosha, sọ wá yẹ kẹ́ ẹ má ti cancel wanted orí olóyè Sunday Igboho Oosha tí ẹ bá ṣe pé ya ìka ẹ̀dá. Ọ̀bọ̀ ìbá ṣe bí ẹlẹ́dẹ̀ abàlújẹ́. Ẹ̀yin ò ṣèkà ẹ̀dá gbogbo yìí. Àtòrí yín mo gbèpè. Àwọn tí ń nífẹ̀ẹ́ mi dénú dọ́kàn wọ́n dọ̀tá mi lọ́sàn-án gan. Kí wá ní kí ni túmẹ̀? Tinubu, Ṣèyí bá bàbá ẹ sọ̀rọ̀, Fọláṣadé bá bàbá rẹ sọ̀rọ̀. Ẹ fi olóyè Sunday Igboho Oosha lẹ̀. He has committed no crime. I repeat. And I told Táyọ̀ Àyìndé then. Tó ní bàbá yẹn sọ̀rọ̀ kan, wọ́n ní kì í ṣe páwọn náà ò mọ ìjà tó lè Sunday Igboho Oosha ń jà. Àmọ́ kò sí agbára. Ẹ ti wá wà ń pọ̀ agbára báyìí. For those who fail to know, Yorùbá nation struggle in ló gba tíkẹ́ẹ̀tì fún Tinubu. Táwa ò bá jáde ká máa pè fún òmìnira ìran Yorùbá, àwọn ará òkè ọya ò ní mọ̀ pọ́ yẹ káwọn ó sì di agbára fúnlẹ̀ Yorùbá. Sọ wá yẹ ká ẹ fojú olóore gúgí ni. Ẹ wá wọ̀run sùnsùnsùn bí ẹni tí ò ní kú mọ́. Láti 2011, 2022, 2023, 2024, 2025, ẹ wá ṣe olóyè Sunday Igboho Oosha mẹ́yìn odi. Ayé yín ò fẹ́ dáa ni. Kí lẹ́sẹ̀ rẹ̀? Kí ni tó ṣe? Sọ́pa yín lọ́mọ ni. Ọba yín kówó tẹ̀ ń kó jẹjẹ ni. Ibi dẹ́ ẹ bá dẹ̀ ti rí tọ́lọ́ Sunday Igboho Oosha tá ti gbójú aga síjọba Nàìjíríà, yálà ọlọ́pàá ni, yálà aṣọ́bodè ni, yálà ọmọ ológun ni, yálà ẹ̀ṣọ́ ààbò ara làbòlú ni, àbí ẹ̀ṣọ́ ìwọlé jáde ni, ẹ mú fídíò rẹ̀ bọ́ta. Ibi dẹ́ ẹ bá ti rí tọ́lọ́ Sunday Igboho Oosha ti fa aṣọ ìkan lára ẹ̀ṣọ́ ààbò orílẹ̀-èdè Nàìjíríà ya, ẹ mú bọ́ta fún wa. Kò lẹ́sẹ̀. Ẹ̀ṣẹ̀ rẹ̀ náà ni wípé ń pariwo pé Fúlàní ẹ má pàràn mi mọ́, ẹ má fipá báwọn ìyá mi lò pọ̀ mọ́, ẹ má jí wọn gbé máa béèrè owó tabua mọ́. Ẹ filẹ̀ bàbá mi lẹ̀. Ẹ̀ṣẹ̀ olóyè Sunday Igboho Oosha nìyẹn tẹ́yìn náà mọ̀, tẹ́mi mọ̀, tẹ́yìn mọ̀, yàtọ̀ síyàn ẹ̀mẹ́ṣẹ̀ mi wá. Kí ló wá dé? Kí ló wá dé?
ẹ̀yin ọba wa dẹ̀dí, I'm so disappointed in all of you. Sacrifice táwa ṣe táyé bá ṣe láta ẹni ìbá mà dáa. Ọ̀ọ́ni ẹ̀yin náà wà lọ́dọ̀ ọba ààrẹ ní báyá bí ìjẹta èéṣe ṣe bá ti ké gbàjarì sí yín létí, ṣe bá ti sọ fún yín láìmọye ìgbà. Ẹ̀yin gan fúnra ara yín ẹ ti ní interaction pẹ̀lú olóyè Sunday Igboho Oosha lórí fídíò sẹ́nu yín dùn bó ṣe wà lẹ́yìn odi. Ẹ lè fi ìṣẹ́jú kan kẹ́ ẹ fi sọ́fà rẹ pé ọmọ wa ẹjọ́ máa bọ̀ nílé. Sórin la ní gbogbo yín ọmọ kọ. Aláàfin Ọ̀yọ́ Ọba Akeem Ọ̀wọ́adé, ẹ̀yin náà lọ́dọ̀ Tinubu náà. Ó ti àti pé nínú statement yín ẹni Yorùbá nation wà nínú àwọn tó Yorùbá nation ló ràn yín wá, àmọ́ ẹ̀ sọ tí ń dùn Yorùbá nation lọ́kàn. Ẹ sọ kí ni ń dùn wá lọ́kàn, ẹ kọ́kọ́ fọmọ wa lẹ̀ náà. Ojú ní pọ́n àgbàlagbà tí ń kun irun sí funfun, kò sígbà tí ewu ò ní borí ẹ̀. Kò sígbà tó mìnira àrán Yorùbá tí ò ní dúró. Ó ti àti dé tán. Ẹ sọ fún mi. Àdéhùn tá a wá ní pẹ̀lú yín tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ ṣíkà yín Táyọ̀ Àyìndé. Because you represented the president then. Let me call him the candidate of the APC then. Tá a gbà pọ́nmọ́ Yorùbá ni. Nígbà tẹ́ ẹ fogun mú wa tán. You force us to do what we never wanted to do. Adẹ̀gbà, àṣentẹ́ fẹ́, àwa tọrọ nǹkan lọ́wọ́ yín, ẹ̀yin ọ̀wá ṣe, ẹ ti jàǹbá àdéhùn. Kí lẹ gbẹ́sẹ̀ lé àsùnwọ̀n olóyè Sunday Igboho Oosha tẹ́ ẹ gbẹ́sẹ̀ kó mẹ́sì. Tẹ́ ẹ bá láàrin àná, ìlọgbẹ́sẹ̀ lé ṣe bá ààrẹ ò nílẹ̀ yín. Ààrẹ tèní ìníyìn náà, àṣẹ tààrẹ tèní ó supersede tààrẹ tàná. Àná ti bàná lọ, òní lájọ jẹ́gbẹ́. A ti jàná lọ, àwa àtòní lẹ́gbẹ́. Tí ẹ bá ṣe pé ìyá ìkà ọ̀dájú. Kí ni Igboho ṣe? Ẹ dá lóhùn. Gbogbo ayé ń ṣe iléyá pẹ̀lú mọ̀lẹ́bí wọn. Èyí ni iléyá kẹrin tolóyè Sunday Igboho Oosha tí ò ṣe pẹ̀lú mọ̀lẹ́bí ẹ̀. Látàrí ẹ̀ náà ni ẹ̀mí ìyá tó gbólóyè Sunday Igboho Oosha ló bọ́ sí. Ẹ wá dá lóhùn. Àdògán tíjọba Nàìjíríà pa, àfá Fatai tí ìjọba Nàìjíríà pa, sáàmà wọn súre fún yín ni. Ọmọ Àdògán was just 6 months old. Last born the other one, second born, I think just 4 years. Wọ́n ìmọ̀ bàbá tó bí wọn lọ́mọ dáadáa. Kí lẹ fẹ́ kí wọ́n sọ nípa yín? Ẹ̀túnkọ̀ ẹ̀gbókùúlẹ̀. Ṣebí ẹjọ́ gbé wa dé Èkìtì ni. Kí ló wá dé tẹ̀ release òkú? Kí ló dé bẹ́ẹ̀ jáwọn ọmọ ojú orí bàbá wọn? Ìkànnì yín náà. It's part of what we demanded for. It is part of it. Àbábọ̀ bá kẹ́mà. Òjò a máa pani wọlé kan lẹ́ẹ̀mejì. Òjò ṣe kí ni? A máa pani wọlé kan lẹ́ẹ̀mejì. I know you may come for me. Come for me. Ẹ wá gbé a. Kìí ṣe tuntun mọ́. Ikú dà fẹ́ kú ń gbà ọ́n. Àti ẹ̀ tí wá rẹ́dí àti kúkú ọ̀ngàn báyìí. Gbogbo àdéhùn tẹ́ ṣe ẹ fùfílẹ̀. So ikú dà fẹ́ kú ń gbà yẹn tá a fi ń sá tá a fi ń bẹ̀rù. Ẹ fẹ́ kan wá pa wá báyìí. Kábẹ̀ kan mọ̀ pé gbogbo ẹ̀ ti tán.
ó mà ṣe o abalómi ní ọ̀sẹ̀ jáde náà ìyá àmọ̀ nírọ́ ni ẹja gbénú omi ẹja jẹ nínú omi ẹja mu nínú omi ẹja sùn nínú omi omi náà ló tó wá padà ṣe ikú pa ẹja. ẹ wá wọ̀rọ̀ kọ̀ fi ṣàdá ẹ gbẹ́sẹ̀ kúrò lórí àsùnwọ̀n olóyè Sunday Igboho Oosha. mo dẹ̀ ń pẹ̀yìn ọba wa lóòótọ́ tẹ́mi bá ní pé gbogbo ọ̀rọ̀ fàákájà tí ń ṣẹlẹ̀ láàrin lọ́balọ́ba tí má nínú mi ò dùn sí irọ́ mọ́ pa o ẹ bá jẹ́ ń tẹ̀yìn o ẹ bá gẹ́gẹ́ kan lágbájá jù mí lọ tàmẹ̀dó jù mí lọ because it is bringing out the culture of the Yoruba. tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ọ̀ọ̀ni ní lọ tí ń lu Saworo dẹ́ tẹ̀lé Aláàfin náà ti ń lu Saworo dẹ́ so culture ìran Yorùbá ó ti ń jáde the Yoruba kingdom has the steez ẹ ti ní steez ó kù kẹ́ ẹ wá lè fọ́hùn tẹ́bí ilẹ̀ ń wọlé tó ààrẹ yẹ kẹ́ ẹ wá lè fọ́hùn kẹ́ ẹ jà fúnra Yorùbá lókù. ẹ má gbàgbé ọ̀rọ̀ bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wọn ní pé ọmọ mẹ̀kúnnù tẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹ̀tọ́ kò ní jọmọ olówó nísìnyí o ẹ gbọ́ ọmọ mẹ̀kúnnù tẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹ̀tọ́ kò ní jọmọ ẹ̀yìn olówó nísìnyí. We still remain on the agitation of Yoruba nation. ẹ tú olóyè Sunday Igboho Oosha sílẹ̀ ẹ fàdìsá lẹ̀ ẹ ṣe kíni ẹ fi olóyè Igboho Oosha ẹ filẹ̀ ìfẹ́ sọ̀rọ̀ jù ẹ̀yin lọ́balọ́ba ẹ ṣe o ẹ sá máa jẹ́ gbogbo rẹ̀ ọmọ rú kùtùkùtù báwọn ẹjọ́ máa dára yín láàmú ẹ dàrú mi ti sọ tẹ́lẹ̀ níjọ́ tá a jẹ́ Aláàfin mo ní competition ti dé and I'm seeing the competition now and I'm happy about it ìtọ́wá kù ní pé ká ẹ jẹ́nu yín ó kò. mo kẹ́yìn ìyá mi bàbá mi ẹ̀yin alátìlẹ́yìn wa ẹ̀yin aṣọ ara wa tí òjò tútù ò mú a mo kí yín o I know I've never gone deep on this issue before mo máa go deep ni so that ẹ lè mọ nǹkan tá a ti fojú winá mo gbè pé màá jí làárọ̀ báyìí pé ní màá tún polóyè lóye ni mo sọ fún ọ àbí ń sọ àmọ́ dúpẹ́ pé tí ẹ dáríjì wá thanks so much for forgiving me. ẹ ṣé ẹ̀yin ìyá mi bàbá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi àbúrò mi mo gbọ́ iná ti rí àlàáfíà tó ti ń jọba nílẹ̀ kóòtù òjíire lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ dákun àwọn onísábàbí àwọn t'Olódùmarè ń lò tá a fi inú igbó wálẹ̀ tá a fi òpópónà wálẹ̀ ìjàmbá tá a bá rí lọ́wọ́lọ́wọ́ báyìí accident ni kì í ṣe pé Fúlàní kan tó ń dún màhúrú mọ́ wa mọ́ ibi tírú ẹ bá ti ṣẹlẹ̀ ẹgbà láago. mo fọlọ́ búra ìyàtọ̀ ti wà bàbá wa ti ń bẹ́nu èbó lè wálé ká escort wọn láti airport wánú ilé wọn tí ò ní séwu because pẹ̀lú àtìlẹ́yìn olóyè Sunday Igboho Oosha everything is now being put in place. wọ́n á máa kún wọn lọ́wọ́
àwọn nǹkan tí a fi ń dìgbò lùjà ó ti tán. tá a náà fi ń sọ pé gìjàgì gẹ́gẹ́ bí ọmọkùnrin ìfẹ́ bí gbogbo ẹnu sọ̀rọ̀ ó ti ṣe kíni ó ti tán. àrírájẹpọ̀ orò kò sí ọjọ́ tí wọ́n á ṣiṣẹ́ o. ẹ gbọ́ pé ọjọ́ kan wà tí wọ́n á rí ibìkan lọ tí wọ́n á lọ handover àwọn ẹni bí ẹni burúkú ẹni àdánwò yìí fún àwọn ọlọ́pàá gẹ́gẹ́ bó ti jẹ́ wípé àrírájẹpọ̀ orò kò sọ́jọ́ náà. èmi náà sì ń pè ìwọ̀n bá ní mo lè ṣe ìwọ̀n balagbára mi mọ́ àfi kí n ṣe kíni àfi kí n ké gbàjarì sẹ́yìn ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi tó lódùmarè ṣẹ́gi ọlà fún pé ẹ bá ń kún wọn lọ́wọ́. wọ́n sì ní bí a ti ń sọjú òlà láti ń sọjú òlà sá ṣé mo gbà á. èmi náà nílò dátà o ẹ̀yin là ń jẹ́ o ọlọ́mọdé akágóńgó sọdún àti sọdún iléyá ó ti lọ àti sọjọ́ àbí ó ti lọ. mo wá bẹ̀ yín mo rọ̀ yín mo tù yín mo fọlọ́dùmarè mo falálẹ̀ ìran Yorùbá mo fi bẹ̀ yín. These people need something very very important, very very urgent, very very urgent. ẹ dákun ẹ bá lè ṣètò ẹ̀ fún wọn kákà pè mí lórí 09036 37 16 43 09036 37 16 43. ẹ ń bá mà pa nígbàgbọ́ nínú ìran Yorùbá tó lè pèsè nǹkan tá ní ìdè ní wàrà ń sẹ́sà fún wọn láti máa jẹ́ kí ìgbìyànjú yẹn máa lọ. ẹ jọ̀ọ́ fọlọ́dùmarè bẹ̀yìn ẹ dákun. láti fẹ́mi náà ní nǹkan dátà owó opay 9036 37 16 43 9036 37 16 43 opay. ẹ ti ẹ̀gbọ́n náà Mashood ká sì máa wọ Abíọ́lá oore lọ́sẹ̀ fún ani àbíkà ṣé ìran Yorùbá l'Abíọ́lá jà fún ni àbí àbára rẹ̀. Ṣabíọ́lá wà ní àwọn ọ̀bàyéjẹ́ tí a sọ̀rọ̀ Yorùbá débi àwà yìí. ìbéèrè ẹjọ́ ọmọ táwọ́ ta sẹ́nu wa fẹ́ẹ́ tó bá mọ Mashood ká sì máa wọ Abíọ́lá dáadáa. ǹjọ́ olóṣèlú kan wà tí ń jà fún wa bí yàtọ̀ sí pé ń jà fúnra ara ẹ̀. àwọn ló ti Abíọ́lá pa àwọn ni òjá Abíọ́lá ó délẹ̀ lérí ṣé Yorùbá ni àbí ta ni ta lẹ gbẹ̀yìn bẹ́bọ jẹ́ gẹ́gẹ́ bá ṣe gbẹ̀yìn bẹ́bọ jẹ́ fọlọ́yè Sunday Igboho Oosha. ọ̀rọ̀ ọjọ́ mi ni o àbúrò ẹni tó lò ń làgbà ẹni ọ̀rọ̀ ọjọ́ mi ni bẹ́ẹ̀ ni Abíọ́lá ọ̀run rè rẹ o sùn re máa sùn láyà olùgbàlà. ó di bẹ́ni bá ń jọ ni ó di béèyàn bá ń jọ yàn. mo kí gbogbo ọmọ Yorùbá lágbára lọ́wọ́ Ọlọ́run ẹni tẹ́ ìdágbére ìrìn àjò yín fún òní mọ́bí tẹ́ lọ. ọgọ́gọ́ ọ̀nà báyìí lálákè sọ ẹ̀ní mọ̀dàmú ẹ̀ní mọ̀nira yọ́sàn kò sọ wèrè Olódùmarè ò ní fi dán yín wò. Ọlọ́run ò ní sí yín kò ní ṣe yín ní
ẹran fúlàní bèlè tàṣẹ pé fúlàní àbáwọn ajínigbé ajíjígbé ààbò olódùmarè tó dájú tó nípa jẹ̀wúre lọ yóò wà lórí gbogbo ìran yorùbá pátápátá. 09036371643 àwọn èèyàn wa wọ̀nyí tó ń jọ̀wọ́ ara wọn tó ń ṣiṣẹ́ takuntakun wọ́n ní ìdí nǹkan kan very very urgent. mi ń fẹ́ sọ lórí ayélujára. ẹ fọlọ́yè Sunday Igboho Oosha lẹ̀ ẹ unfreeze àkáǹtì wọn. Let him be a free man. He needs his total freedom. tó bá yẹ pé lóòótọ́ lẹ gbà fọlọ́yè Sunday Igboho Oosha ní freedom wọ́n ní the freedom ẹ bá ń ṣí àìtò yìí ẹ jẹ́ tó kálé ẹ jẹ́ kó kákó ẹ jẹ́ ká Táyọ̀ Àyìndé ẹ jẹ́ ká Síwájú Bọ́lá Ahmed Tinubu la ẹ jẹ́ ká Ṣèyí Tinubu ẹ jẹ́ ká Fọláṣadé Tinubu ẹ jẹ́ ká gómìnà Ṣèyí Mákindé la ẹ jẹ́ ká Aláàfin Ọ̀yọ́ ẹ jẹ́ ká Ọ̀nìrìṣà ẹ jẹ́ ká Aláké ẹ jẹ́ ká Àwùjalẹ̀. The struggle continues. Yoruba nation, no going back.